kẹrù ó dá o ọpẹ́ ló yẹ kẹrù ó dá. Àyìndé ọpẹ́ ló yẹ kẹrù ó dá o. Alhaji Prince Adébísí Akeem Ọbalẹ o ìyá àgbọ̀nà ló porí rẹ torí orí rẹ sọ̀rọ̀ ọ̀tún rọ́dún tuntun happy birthday to you o Prince Adébísí Akeem òní gangan láyájọ́ ọjọ́ bí rẹ ọkú ọdún ọkú àṣeyẹ kàwú mi má mọ̀ bínú o pé mo bọ́ láyé mo pè ọ́ lóko ṣe bọ́ ọmọ wí lóko làákì ọba aládé lóko làákì ìjòyè láwùjọ mo bá ọyọ̀ mo bá ọdún pẹ́ tó rọ̀rọ̀ rẹ tọ́pẹ́ lọ́dọ̀ láyé àláwùrà bó ti á sọdún èyí àṣeyí sàmọ́dún lọ́mọ ṣe ẹnikẹ́ni yóò bá gbẹ́ kòtò dé olúwa rẹ ní èjì síbẹ̀ àjò lọ́ọ́ rà ọ́kẹ́rẹ́ ogun rálé láṣẹ Èdùmàrè ọmọ wọ́n pawú ọ́fẹ́rì gìjọbì nínú àlékún oore àti àlàáfíà afúnimásìrègún ni ọ́ olówó yóò mọ́wọ́ sàánú ni mò ń kí Alhaji Prince Akeem ọ̀pẹ́ láyé ojú ẹ̀ ní rí bí Alhaji Prince Adébísí ọmọ Ọbalẹ o lẹ́bọ̀ délé àwọn bàbá yóò bí ọlọ́mọ ọmọ òró làkẹ́lẹ́ ọmọ olóró mẹ́sàn-án ni ó nílé bàbá yóò bí ọlọ́mọ àfi òró délẹ̀ kínní ìjọba òró délẹ̀ kejì ìrẹ́bọ̀dé òró délẹ̀ kẹta òkè ọ̀nà òró délẹ̀ kẹrin agbọ́ọ̀nà òró délẹ̀ karùn-ún òkè ríbi òró délẹ̀ kẹfà ìdó òró délẹ̀ keje ìlúdú òró délẹ̀ kẹjọ láàkẹ́lẹ́ òró yóò ṣẹlẹ̀ àwọn bàbá yóò bí ọlọ́mọ ló bá délẹ̀ kẹsàn-án ọmọ olóró mẹ́sàn-án ni ọ́ ǹlẹ́ o bàbá mi ọmọ oyin ọmọ adùn ọmọ àyànbó lóró yàn tán ọmọ gbajúmọ̀ níbi yẹn ti ń gbé lówó yẹn ti ń gbé lọ́lá àti àìkú yìí ṣe baálẹ̀ ọrọ̀ Alhaji Prince Adébísí Akeem o ọmọ aládé ọmọ aláṣẹ ọmọ adúlà ọmọ ikú bàbá yèyé ọmọ ẹdùn ẹbọsọ ọmọ ọ̀rọ̀gùn lẹ́la ọmọ bí mo ṣiṣẹ́ mélòówó bí mi ṣiṣẹ́ mélòówó ǹbá kúkú ṣiṣẹ́ kọ́rọ̀ mi pọ̀ sí i ọmọ owó ní èjẹ kèmí jẹ gbàdo ẹ kú oríire òní o ìláyà láwùrè níjẹ́kẹ́ mẹ́yìí ṣàṣemọ́ òkè òkè lẹ́mọ lọ ọláyé nírẹ̀yìn ẹ̀ ní ṣàìsàn ní rọ́là kó bá ayẹyẹ nípa olúkúrúmuṣu lọ́lá títóbi ọlọ́run lọ́lá